tó èmi Abíọ́dún Ọmọláwuyì mo ń fi àsìkò yìí mo fi ń kí gbogbo yín káàbọ̀ sí ti sáà yìí. Ẹ má bínú wípé ètò yìí ó pẹ́ díẹ̀ kó tó wáyé lónìí. Àṣà ọ̀pẹ ló kó bẹ́ẹ̀ rí ọ̀nà ló jìn. Mo rìnrìn àjò kan ráńpẹ́ ni fẹ́ mọ̀ wípé a fẹ́ kí àṣà àti ìṣe Yorùbá a fẹ́ kó parun. Ìdí nìyí òun ló sọ mí di ẹyẹ ògé tí ò jẹ́ kí n gbélé. Àṣà àti ìṣe Yorùbá ò ní parun láṣẹ Olódùmarè. Lórí ìwé ìtàn Soara bẹ́ẹ̀ bá wo ojú fọ́nrán yín láìpẹ́ yìí ẹ rí wípé mo ti rìkọ́dù ẹ̀ ní live, ṣùgbọ́n mo ṣàkíyèsí wípé network kò jẹ́ ká gbádùn ètò náà dáadáa. Ìdí nìyí tí mo fi wò wípé mo ní láti tún ìwé náà kà sétí ìgbọ́ yín kẹ́ ẹ bá lè jẹ gbádùn rẹ̀ dáadáa. Ẹ má bínú ó wáyé bẹ́ẹ̀ ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí pátápátá tẹ́ ń fún mi ní ìwúrí àti gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ àtẹ̀jíṣẹ́ wípé ẹ̀ ń gbádùn ìwé ìtàn Soara dáadáa. Àwọn ìwúrí yín wọ̀nyí ó túbọ̀ jẹ́ kí inú mi ó máa dùn kára mi ó máa yá gágá. Láṣẹ Ọlọ́run Olódùmarè àní sú ara wa o. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ní ẹ̀ ń wá ìwé ìtàn Soara ó ṣeni láàánú wípé ìwé ìtàn náà kò tí ì jáde sórí igbá báyìí, ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fẹ́ láti ka àwọn ìwé mi míì, ìwé mi kan ń bẹ ní Amazon báyìí, ìyíhun ìwé tí àkọlé rẹ̀ ń jẹ́ Ògìdán, ìwé ìtàn ọ̀tẹlẹ̀múyẹ́ ni. Ẹ gbádùn ìwé ìtàn náà dáadáa. Ẹ̀yin lọ sí orí Amazon ẹ wá Ògìdán ẹ ó rí níbẹ̀. Ṣé ẹ gbàgbé ibi tí a bá ìwé ìtàn Soara dé? Ẹ rántí wípé àwọn ọdẹ kan wọ́n ti mú Soara àtàwọn ọmọlẹ́yìn ẹ̀. Níbẹ̀ òun ni wọ́n ti yìnbọn fún ọ̀kan lára àwọn ọmọlẹ́yìn Soara tó ń jẹ́ Àjàyí, tí Àjàyí sì ti dùkú. Ṣùgbọ́n fún ìyàlẹ́nu ìgbà tí wọ́n gbé Àjàyí délé, Soara ó mọ̀ jẹ́ Àjàyí Soara ọkùnrin 25. Ibẹ̀ tó ti sọ fún wọn wípé kíkó wá lọ sùn wípé àwọn ní iṣẹ́ pàtàkì láti ṣe lóòrọ̀ ọjọ́ kejì. Ibẹ̀ òun ni orí 4 ìwé ìtàn Soara òun ló parí sí. Orí 5 òun la ó ti máa bẹ̀rẹ̀ fún ti òní. Ṣé ẹ gbàgbé wípé mo sọ wípé àkọlé tó ń bẹ ń bẹ òun ni Ologinni tàjòdé. Ologinni tàjòdé o. Ta lo Ologinni tó tàjòdé? Irú àrà wo òun ni Ologinni ọ̀hún fẹ́ dá? Ẹ máa bá mi ká lọ. Ẹ wá nǹkan fìdílé kẹ́ lè gbádùn ìtàn náà dáadáa. Soara òun ló kọ́kọ́ jí ní òwúrọ̀ ọjọ́ kejì. Ó jáde sí yàrá ìgbàlejò. Ó ń yẹ nǹkan wò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ òun ni Àjàyí náà jáde láti inú yàrá. Bí ó ti rí Soara òun ló ní a kú ojúmọ́ o Soara. Soara gbójú sókè ó rẹ́rìn-ín ó ní ayọ́rùnbọ̀ ṣé o sùn dáadáa? Òun náà sì dáhùn wípé mo sùn dáadáa Soara. Soara ní kí ló wá ṣe ọ́ tí ara rẹ tí ò fi yá gágá, kí ló ń rò? Ó dáhùn wípé ìpè ọ̀rẹ́ mi kan òun ló jí mi ọjàre. Ó ní wọ́n fi ipá bá àbúrò òun lò pọ̀ títí tó fi jáde láyé. Soara ju ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ sí orí tábìlì. Ó ní wọ́n tún ti fi ipá bá ẹnìkan lò pọ̀. À ń jẹ èkuru kó tán, àwọn kan wọ́n tún gbọn ọwọ́ rẹ̀ sínú àwo. Ìyẹn tilẹ̀ kọ́ ló wá ká mi lára jù bí kò sí pé àwọn tó mọ òfin òun ni wọ́n tún tẹ òfin lójú. Soara ní bíi ti báwo Àjàyí? Ọ̀rẹ́ mi yẹn ní àwọn ọlọ́pàá òun ló fi ipá bá àbúrò òun lò pọ̀. Àwọn ọlọ́pàá tún ni kò lè jẹ́ bẹ́ẹ̀. Ṣé mo fẹ́ máa parọ́ ni Soara? Soara dìde fù ú. Ó fi ọwọ́ dá ìdí. Ó ní lọ jí àwọn tó kù wá fún mi. Ìyípadà ó ti dé bá ohun tí a fẹ́ ṣe lónìí. A ní láti lọ wádìí ọ̀rọ̀ náà. Àjàyí wọnú ilé lọ. Soara ní òun nìyí o. Bí wọ́n bá ní kí wọ́n pe bí ti ń rí wá, bí ti ń rí ọ̀hún nìyí. Bí a bá ní àòsó oògùn ìkà mọ́, ẹni tí yóò jẹ ẹwọ kò ní yé béèrè. Bí ajé ìwà àbàjẹ́ yìí bó bá lè sí mọ́ àwọn agbófinró lórí, a jẹ́ pé òní lálà òlù tí akutuku yóò hu. Gbogbo àwọn tó kù jáde síta wọ́n kí Soara kú ojúmọ́. Òun náà sì dá wọn lóhùn dáadáa. Lẹ́yìn náà ló ní iṣẹ́ tí a fẹ́ ṣe lónìí ó ti yàtọ̀ díẹ̀. Ìròyìn tó ń tẹ̀ mí lọ́wọ́ ni pé wọ́n fi ipá bá ọmọbìnrin kan lò pọ̀
títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. A ó lọ ṣe ìwádìí ọ̀rọ̀ náà báyìí. Ẹ padà sínú ilé kí kó wá kó lọ múra. 20 ìṣẹ́jú péré òun ni mo fún yín. Soara kọ̀yìn sí wọn, ó fi ọwọ́ dá ìdí, ó ní ẹ wí fún alárúgbó pé kó parúgbó rẹ̀ mọ́. Bàbá mi fẹ́ ṣòro, orò bàbá mi ò di ọ̀la mọ́. Òní gangan òun ni kí ọlọ́mọ kí ó kìlọ̀ fún ọmọ rẹ̀, òní yóò ro. Soara yí ojú padà, ó sì wọ inú ilé lọ. Bẹ́ẹ̀ ni àwọn tó kù náà wọ yàrá wọn lọ. Ọkọ̀ Soara páàkì ní iwájú ilé kan báyìí. Soara àti àwọn tó kù rẹ̀ sọ̀kalẹ̀ nínú ọkọ̀ náà, wọ́n sì wọ inú ilé náà lọ. Bí wọ́n ti wọlé, wọ́n bá àwọn àgbàlagbà 4 kan lórí ìjókòó ní yàrá ìgbàlejò ilé náà pẹ̀lú ọmọkùnrin kan báyìí. Àwọn àgbàlagbà náà ń pẹ̀tù sí ìyá kan báyìí tó jókòó sí àárín wọn nínú. Bí Túndé ti rí wọn, òun ló dìde, ó ní ẹ máa wọlé bọ̀ Àjàyí, ẹ wá jókòó báyìí. Àjàyí ní ẹ kú ọ̀rọ̀ ènìyàn o, ẹ kú àtẹ̀mọ́ra, Ọlọ́run kò ní jẹ́ kí a rí irú rẹ̀ mọ́. Àmín o, bí a ti rí nìyẹn o, wọ́n ti kú bí ọwọ́ wọn o, wọ́n sì ti mọ̀ pé a ò lè mú àwọn. Àjàyí ní báwo ló ṣe ṣẹlẹ̀ gan? Ọ̀sẹ̀ tó kọjá yìí náà mà ní o, àwọn ọmọkùnrin kan ní àdúgbò yìí, òun ni wọ́n ń lérí pé àwọn ò fi ipá bá Bùkọ́lá àbúrò mi lò pọ̀ ní ọjọ́ kan. Mo wá wò pé a lè ní kò ní rí bẹ́ẹ̀ kó padà rí bẹ́ẹ̀. Mo sọ fún Bùkọ́lá pé kó lọ fi ẹjọ́ wọn sùn ní àgọ́ ọlọ́pàá kí wọ́n lè bá wa kì wọ́n nílọ̀ pé nǹkan kan ò gbọdọ̀ ṣe Bùkọ́lá. Wọn ò mọ̀ pé mo ju ikún sí oko ẹ̀pà ni. Ìgbà tí ó tó kí Bùkọ́lá padà wálé tí wọn ò rí ní ìrọ̀lẹ́ ọjọ́ náà, òun ni mo bá wá a lọ. Àfi bí mo ṣe dé àgọ́ ọlọ́pàá tí mo rí wípé wọ́n ti Bùkọ́lá ọ̀hún mọ́lé. Ǹjẹ́ kí ló ṣe? Ṣe bí òun ló wá fi ẹjọ́ sùn. Wọ́n ní ṣe bí ohun tí àwọn yẹn ní àwọn máa ṣe fún wọn ò tíì ṣe. Wọ́n ní ẹjọ́ tí kò lẹ́sẹ̀ nílẹ̀ òun ló wá rò àti pé ìbanilórúkọ jẹ́ òun ni. Wọ́n ní ìdí nìyẹn tí àwọn fi tì í mọ́lé láti kọ́ ọ lọ́gbọ́n. Gbogbo ìgbìyànjú wa láti gbà á sílẹ̀ lọ́jọ́ náà òun ló já sí pàbó. Wọ́n ní àfi tí DPO bá dé ibi iṣẹ́ lọ́jọ́ kejì, àfi bí a ti máa dé àgọ́ ọlọ́pàá náà ní ọjọ́ kejì tí a rí wípé Bùkọ́lá ti kú sí ọ̀dọ̀ wọn. Wọn ò tilẹ̀ jẹ́wọ́ fún wa pé ó ti kú. Ọ̀kan lára àwọn tí wọ́n tì mọ́lé òun ló sọ fún wa, tó sì fi ọgbọ́n sọ fún wa pé wọ́n fi ipá bá a lò pọ̀ ni. Kò bá agídí, kò bá ìjà, òun la fi rí òkú Bùkọ́lá gbà padà tí a sì lọ sin. Soara ní ẹ má bínú o, ìgbésẹ̀ wo òun lẹ gbé lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀? Àwọn ènìyàn ní DPO tó wà ní àgọ́ ọlọ́pàá náà ò ní kí a lọ fi ọ̀rọ̀ náà tó létí. A sì gbìyànjú, a lọ síbẹ̀, ṣùgbọ́n níṣe ni DPO náà lé wa jáde bí ajá tí ó ní a ò ní ẹ̀rí kankan láti fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé àwọn ọmọ òun wọ́n bá Bùkọ́lá ní àjọṣepọ̀ ní tipátipá. Ẹ̀yin náà ò bá ti gbé òkú Bùkọ́lá lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò kí ẹ tó lọ sin. Túndé ní DPO náà rí dájú pé a ti ọwọ́ bọ ìwé pé a ò ní ṣe ẹjọ́ tàbí lọ ṣe àyẹ̀wò kankan lórí ọ̀rọ̀ náà kó tó yọ̀ǹda òkú náà fún wa. Soara ní ó ti yé mi, ṣé ẹ lè mú wa dé ibi tí wọ́n sin Bùkọ́lá sí àti àgọ́ ọlọ́pàá tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀? Mo lè mú yín dé ibi tí wọ́n sin sí, ṣùgbọ́n kí ni a tó fẹ́ lọ ṣe ní àgọ́ ọlọ́pàá mọ́? Àwa mà ti fi ìjà fún Ọlọ́run jà o, àti fọwọ́lé rán. Soara ní ó dáa bẹ́ẹ̀, ẹni tí ènìyàn bá sáà lè mú, Ọlọ́run náà ló yẹ kí ènìyàn ó bẹ̀ sí. Mo kàn fẹ́ dé ibẹ̀ kí n lè mọ̀ pé àgọ́ ọlọ́pàá náà kì í ṣe ibi tí ènìyàn lè sá lọ lásìkò ìṣòro ni. Túndé ní kò burú, ẹ jẹ́ kí n pààrọ̀ aṣọ mi kí a máa lọ. Ó dìde wọnú ilé lọ, kò sì pẹ́ tó fi jáde padà pẹ̀lú aṣọ mìíràn lọ́rùn. Àwọn Soara kí ìyá Túndé pé ó kú ọ̀rọ̀ ọmọ, wọ́n sì jáde lọ. Bí wọ́n ti rìn lọ sí ibi tí wọ́n sin òkú Bùkọ́lá sí, òun ni Túndé dúró sí ní iwájú ilé kan báyìí. Ó ní ẹ jọ̀wọ́, ẹ jẹ́ kí a lọ gba ọ̀nà ẹ̀yìn lọ́hùn yẹn. Wọn ò fẹ́ gba ibi. Àwọn ọkùnrin tó wà ní iwájú ìta lọ́hùn yẹn, wọn a máa halẹ̀ mọ́ mi ní gbogbo ìgbà tí wọ́n bá ti rí mi ni. Ẹ̀rù wọn a sì máa bà mí. Soara ní báwo ni tí wọ́n ṣe jẹ́?
àwọn ni mo ní wọ́n ń lérí pé àwọn yóò fi ipá bá Bùkọ́lá sùn tí Bùkọ́lá fi lọ fi ẹjọ́ wọn sùn ní àgọ́ ọlọ́pàá kí wọn tó tún wá fi ipá bá a sùn ní ọ̀hún. Tí ó bá jẹ́ ti àwọn eléyìí kò sí ohun tí wọ́n lè ṣe fún ọ, máa nìṣó. Rárá sá o, ẹ jẹ́ kí a lọ gba ibòmíràn. Àwọn ọkùnrin yẹn burú, kò sí àrà tí wọn ò lè dá. Gbogbo obìnrin àdúgbò yìí àti adélébọ̀ àti ọlọ́mọge òní wọ́n ti fẹ́rẹ̀ fi ipá bá lò pọ̀ tán. Ọmọ ẹgbẹ́ òkùnkùn kan ni wọ́n tún ní owó lọ́wọ́. Kò sí ohun tí ó kún wọn lójú láti ṣe. Àwọn ọlọ́pàá gan ti ń wárí fún wọn báyìí. Ní nǹkan bí oṣù kan sẹ́yìn òní wọ́n sì pa ọmọkùnrin kan sí iwájú ìta ibẹ̀ yẹn lọ́sàn-án gangan tí wọ́n ní ó ń bá àwọn du obìnrin. Àwọn agbófinró gan ló tún wá bá wọn gbé òkú ọkùnrin náà lọ. Ohun tí a gbọ́ ni pé àwọn agbófinró náà wọ́n ti gba owó lọ́wọ́ wọn. Ṣé àwọn agbófinró àdúgbò yìí náà? Bẹ́ẹ̀ ni. Bí kì í bá ṣe pé ohun tí yóò ṣe ẹni kò gba ọgbọ́n, ẹ̀yin náà ò bá má ti ní kí Bùkọ́lá kó wulẹ̀ lọ fi ẹjọ́ wọn sùn mọ́. Inú Soara bẹ̀rẹ̀ sí ní ru, ṣùgbọ́n ó ń gbìyànjú àti má jẹ́ kó hàn sí Túndé. Ó ní kò ní séwu Túndé, kò sí onídìrí tí yóò di orí ikún. Bí wọ́n bá rí àwa ìgìrìpá ọkùnrin yìí náà, dandan ni kí wọ́n ro ohun tí wọ́n bá fẹ́ ṣe pé ẹ̀ẹ̀mejì. Bí èṣù bá máa ṣe àgbẹ̀, kò ní mú ọkọ́ lọ́wọ́ kó ní òun fẹ́ pa erin nínú igbó. Nìṣó, kò sí ewu ní ibì kankan. Bí wọ́n ti ń kọjá níwájú àwọn ọkùnrin náà, àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ń fi ojú burúkú wo Túndé. Bẹ́ẹ̀ ni wọ́n ń fún un lóríṣiríṣi ìkìlọ̀ pé bó bá so ohunkóhun fún ẹnikẹ́ni nípa àwọn yóò pa á bí ajá ògún ni. Bí wọ́n ti dé ibi tí wọ́n sin Bùkọ́lá sí, Túndé ní ibi tí a sin àbúrò mi sí nìyí. Soara wo ibojì náà lọ sùn. Bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin tí wọ́n gba iwájú wọn kọjá lẹ́ẹ̀kan yọ lẹ́yìn wọn. Ọ̀kan nínú wọn ní ẹ fẹ́ ró òkú yẹn àbí? Ẹ̀rù bà Túndé kọjá ààlà. Ó sáré sápamọ́ sí ẹ̀yìn Soara, ó sì ń gbọ̀n pẹ̀lú ìbẹ̀rù. Soara kọjú sí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ó ní báwo ni tiyín ti jẹ́ gan-an tí ẹ sáà ń halẹ̀ mọ́ ẹni ẹlẹ́ni. Ọ̀kan nínú àwọn ọkùnrin náà ní ṣé àwa là ń halẹ̀ mọ́ ẹni ẹlẹ́ni? Kò burú o, n ó kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ná kí n tó wá fi ààbò fún adìyẹ. Ó yá, bọ́ sí ibi ní tiẹ̀ Túndé. Soara ní bọ́ sí bò, a sì ń sọ à ń sọ ẹ̀ ń ṣe bí ẹni pé ẹ jù báyìí lọ. Kí lẹ gbójúlé gan? Bí ẹ bá ti ní àwọn babaláwo pẹ́pẹ̀pẹ́ tí wọ́n ń ṣe ìfúnpá ṣe òǹdè fún yín, a máa gùn yín gàràgàrà. Àṣẹ̀ṣẹ̀ rán òǹdè màjèṣín, a máa ṣe wọ́n bí ogun bí ogun. Bí ogun ọ̀hún bá délẹ̀ tán, ṣé màjèṣín bí tiyín lè dúró ni? Ọ̀kan nínú àwọn ọkùnrin náà tún ní àbí olórí burúkú ni eléyìí ni? Mò ń bá Túndé sọ̀rọ̀, ìwọ ń ṣe àyà gbàǹgbà sí mi. Ó mọ̀ pé ọ̀kẹ́rẹ́ tó bá ṣe inú gbẹndu sọ́dẹ, ó fẹ́ ṣe ara rẹ̀ lófò ni. Ìwọ ti yọnu sí ọ̀rọ̀ tí kò kàn ọ́. Lónìí wọn ó sì fi ẹ̀jẹ̀ rẹ̀ yílẹ̀. Gbogbo àwọn tó kù Soara lanu sílẹ̀ wọn ò lè pàdé. Èrò wọn ni pé ó jọ pé ọkùnrin náà mọ̀ wípé ikú tí sọkọ àrùn òun ni àwọn ń bá sọ̀rọ̀. Àjàyí tọwọ́ bọ abẹ́ aṣọ, ó fẹ́ fa ìbọn rẹ̀ yọ kí orò ó sọ̀kò, ṣùgbọ́n Soara dá a lẹ́kun pé kó má ṣe bẹ́ẹ̀. Soara rìn lọ sí ọ̀nà ọ̀dọ̀ àwọn ọkùnrin náà. Bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀ báyìí bó ti rìn lọ sí ọ̀dọ̀ wọn. Ó ní ìwọ ni o fẹ́ fi ẹ̀jẹ̀ mi yílẹ̀ àbí? Ó yá, pitú ọwọ́ rẹ kí n rí ọ wò bí ìran. Ọ̀kan nínú wọn fa ìbọn yọ. Pẹ̀wù pẹ̀wù lóyin méjì lu Soara, tí Soara sì gbọn ọ̀tá náà dànù. Lẹ́yìn náà ni èyí tó dàgbà jù láàrin wọn, ó fa ìbọn tirẹ̀ yọ tó sì yin ìbọn náà lu Soara ní ibi ọ̀kánkán orí ẹ̀mí. Soara sún ara kì lẹ́sẹ̀kẹsẹ̀, ó sì ṣubú lulẹ̀ yakata. Ẹsẹ̀kẹsẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní gbọ̀n pìpì nílẹ̀. Túndé kí arímọ́lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, ẹni orí yọ òdìlé, ó sá lọ kúrò ní ibẹ̀ ní tirẹ̀. Èyí ya àwọn tó kù Soara lẹ́nu. Ọkùnrin tó yìnbọn lu Soara náà bú sí ẹ̀rín. Ó ní gbogbo ẹni tó bá fojú di mí yóò mọ ti ọ̀run dé ọ̀run ni. Ìgbà tí àwọn tó kù Soara yóò fi dé ibi tó ṣubú sí, Soara ó gbọ̀n pìpì mọ́, ó ti tutù pátápátá, ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ti polówó. Àjàyí àti àwọn tó kù rẹ̀ fa ìbọn yọ, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn lu àwọn ọkùnrin mẹ́rin náà. Bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin mẹ́rẹ̀ẹ̀rin náà yìnbọn lù wọ́n padà. Ìbọn àwọn ọkùnrin náà ò ràn wọ́n. Ìbọn tí àwọn Àjàyí kò sì ran àwọn ọkùnrin náà. Ìgbà tó yá, Àjàyí bẹ̀rẹ̀, ó sì fi ọwọ́ òsì bu erùpẹ̀ nílẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní jẹnu wúyẹ́wúyẹ́. Ó
ó fọ́n erùpẹ̀ náà síwájú ó sì yin ìbọn ọwọ́ rẹ̀. Ìbọn náà bá àwọn méjì lára àwọn ọkùnrin mẹ́rẹ̀ẹ̀rin náà lápá. Wọ́n pariwo tòò pẹ́ òní wọ́n fọ́n tí wọ́n sì júbà ehoro. Àjàyí gbá ó fi yá wọn ṣùgbọ́n kò ní jìnnà tí gbogbo wọn tó fi sá padà sí ibi tí Soara ṣubú sí. Wọ́n lọ ọgun Soara títí Soara ò lè dìde mọ́. Akọni ènìyàn ti lọ. Àjàyí sọ fún Kúrúsọ pé kó lọ gbé ọkọ̀ wá sí tòsí. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni Kúrúsọ lọ gbé ọkọ̀ wá. Àwọn Àjàyí ti gbé òkú Soara dìgbàdìgbà lọ pàdé Kúrúsọ. Bí Kúrúsọ ti dé òun wọ́n gbé òkú Soara sínú ọkọ̀ tí ọkọ̀ náà sì bá àrè burúkú kúrò níbẹ̀. Ọkọ̀ wọn páàkì nínú géètì ilé tí Soara ṣẹ̀ṣẹ̀ kọ́. Gbogbo wọn òun ló sọ̀kalẹ̀ nínú ọkọ̀ pẹ̀lú ìbànújẹ́ ọkàn. Gbogbo wọn fi ọwọ́ dá ìdí. Wọ́n ń wò sùn. Wọn ò mọ èyí tó kù tí àwọn tún lè ṣe. Ọ̀tá ní èwo ni ṣíṣe báyìí Àjàyí. Àjàyí wo ọ̀tá títí ó mi orí ó ní kò yé òun. Ọ̀tá jẹ ẹsẹ̀ mọ́lẹ̀ ó ń fi ọwọ́ já orí ó ní ikú tó pa Soara ò ṣe dáadáa rárá. Irú àwa yìí òní ikú ò bá pa kó fi Soara sílẹ̀. Ilẹ̀kùn wájú lé ṣípìrí. Soara jáde ó ní ikú kíkú kan kò ní iyín pa bẹ́ẹ̀ ni àrùn ní iyín ṣe. Gbogbo wọn tagìrì wọ́n sún sẹ́yìn. Kò sí ẹni tí ẹ̀rù ò bà kọjá àlà nínú gbogbo wọn. Soara ní ẹni tó bá ní kẹ́ ẹ kú gìrì òun lẹ́sẹ̀ bọ̀ ọjà ẹ̀yin lẹ́ ó máa sọ̀rọ̀ wọn. Ọmọdé ló bá ní ká kú gìrì òun lẹ́sẹ̀ bọ̀ ọjà àwa la ó máa sọ̀rọ̀ wọn. Àgbàlagbà ló bá ní ká kú gìrì lẹ́sẹ̀ ń bọ̀ ọjà àwa òun la ó máa sọ̀rọ̀ wọn. Àwọn ènìyàn Soara ń túbọ̀ sún sẹ́yìn díẹ̀ sí bí Soara ti ń súnmọ́ wọn. Ṣé bí ọmọdé bá dé ibi ẹ̀rù yóò bá. Àjàyí sáré lọ wo inú ọkọ̀ níbi tí wọ́n tẹ́ òkú Soara sí. Kò bá òkú rẹ̀ níbẹ̀ mọ́. Èyí jẹ́ ìyàlẹ́nu fún un. Ẹsẹ̀kẹsẹ̀ ló ká ọwọ́ méjèèjì sókè láti gbé òṣùbà fún Soara. Soara rọra rẹ́rìn-ín. Ó gé díẹ̀ jẹ lára àgbọn tó wà lọ́wọ́ rẹ̀. Ó ní ikú ẹkùn kò sí lọ́wọ́ ajá. Olódùmarè òun ló ṣẹ̀dá mi. Òun fúnra rẹ̀ òun ni yóò sì pa mí kì í ṣe ènìyàn kankan. Àjàyí ní ṣé pé àpájí ń bẹ ní tòótọ́. Soara tún rẹ́rìn-ín ó ní bí o bá gbàgbọ́ tẹ́lẹ̀ o ṣáà ti fi ojú ara rẹ̀ rí báyìí. Mo gbọ́ nígbà tí ìwà àtàwọn tó kù ń jiyàn ní ìjẹta pé kò sí ohun tó ń jẹ́ àpájí. Mo sì rò pé ọjọ́ kan ń bọ̀ tí wàá mọ̀ wípé àpájí wà ní tòótọ́. N ò tilẹ̀ mọ̀ wípé yóò yá káká báyìí. Ṣé o ti wá rí wípé àpájí tó dájú ó ń bẹ lọ́wọ́ àwọn baba ńlá wa pàápàá àwọn ọdẹ. Ẹ máa wọlé bọ̀ kí ẹ sinmi díẹ̀. A ní láti padà sí ibi ìṣẹ̀lẹ̀ náà láti lọ parí iṣẹ́ tó kù. Àjàyí ní ṣùgbọ́n Soara ó ti ń ká wa lọ́wọ́ kò púpọ̀ jù. Soara ní lọ́nà wo. Irú àwọn tó lórí láyà tí wọ́n yìnbọn fún ẹyẹ bí kì í bá ṣe wípé ó ti kìlọ̀ fún wa pé ká má gba ẹ̀mí ẹnikẹ́ni ni. N ò bá fi ìbọn ṣiṣẹ́ abẹ fún gbogbo wọn ni dípò bí mo ti ń yìnbọn fún wọn lápá lásán. Soara ní à ń torí ọ̀jà ní kí là ń ṣe lẹ́yìn kùlé òun. Ó mọ̀ pé kálukú òun ni yóò gba ìdájọ́ rẹ̀ ni. Ẹni tó bá fi idà pa ènìyàn bó ti wù kó pẹ́ nílé ayé tó ipa idà òun ni òun náà yóò gbà kú. Àjàyí wojú Soara fún ìgbà díẹ̀ ó ní ìwọ tí ó wá ń fi ìbọn pa ènìyàn ńkọ́. Soara ní fi èmi àti Olódùmarè sílẹ̀. Òun lọ́ba tí yóò ṣèdájọ́ mi bó ti tọ́ àti bó ti yẹ. Ṣé ìbọn kan tilẹ̀ wá lè pa ìwọ yìí nínú ayé tí a wà yìí sá? Ikú gan ti di èèwọ̀ fún ọ. Soara tún rọra rẹ́rìn-ín ó ní ẹni tí Ọlọ́run kò lè mú kò tíì dáa. Àjàyí ní má nù mí Soara mo mọ̀ ẹ́ jẹ. Gbogbo wa la mọ̀ wípé ikú ti di èèwọ̀ fún ìwọ náà. Soara rẹ́rìn-ín ó fi ọwọ́ lé Àjàyí léjìká. Ó tún gé àgbọn díẹ̀ sẹ́nu. Lẹ́yìn tó rún díẹ̀ ó ní wọ́n ń pe ọkùnrin kan ní Sólómọ́nì tí wọ́n ló jọba ní Jùdíà. Ọmọkùnrin náà gbọ́n dé ibi pé ó lè fi ọgbọ́n orí ó lè fi sọ arúgbó ilé di omidan. Pẹ̀lú gbogbo ọgbọ́n tó gbọ́n pẹ̀lú gbogbo ìmọ̀ rẹ̀ ó gbogbogbò ikú padà rún lé egun ni. Bó ti wù kí ènìyàn ó mewé megbò tó nílé ayé yìí ikú náà òun lòpin gbogbo rẹ̀. Ká ṣáà máa dúpẹ́
pé Olódùmarè ó dá ikú tí ń rún alágbára lé egun. Ikú òun ló jẹ́ kí irú ènìyàn bíi Ẹfúnṣetán ní wúrà ò sẹ́pẹ́rẹ́. Ẹfúnṣetán tí fi ẹran àgbò sílẹ̀ tó ń fi odidi ènìyàn pa iléyá. Bí kò bá sí ti ikú ni, irú ènìyàn bíi Basọ̀run Gáà ò bá wọ́pọ̀ láwùjọ wa. Ìbáṣepá ikú láyé, àwọn olóṣèlú wa wọn ò bá hun ayé léèmọ̀. Ṣùgbọ́n a dúpẹ́ pé Olódùmarè fi ikú ṣàjùlọ fún gbogbo wa. Bó ti wù kí ènìyàn lówó, lágbára, nípò tàbí lóògùn tó, kódà bó mojú ewé àti gbòtayọ ti ọ̀sán yẹn, bó bá gbọ́ ikú ẹni tó súnmọ́ yóò súnra kì fún ìgbà díẹ̀. Ikú tí ń rọ alágbára lé egun. Bí mo bá wá sọ pé n ò ní kú, ta ni kí n fi tèmi jọ nínú ayé? Ṣé ohun tí ò ń sọ ni pé ìwọ náà lè papòdà lọ́jọ́ kan? Soara tún rẹ́rìn-ín, ó ní bí ikú bá lè pa bàbá mi, kò sí ẹni tí ikú ò lè pa nínú ayé. Kódà ikú alágbára bí ikú ọ̀lẹ ni. Bàbá mi mojú ewé, bẹ́ẹ̀ ló mọ àjíṣà oògùn. Mo jogún bá oríṣiríṣi lọ́wọ́ bàbá mi ni. 100 atọ́ òun ni bàbá mi ní. Àdó oògùn àtàtà tí ń bẹ lájà ilé wa ó lé lẹ́gbẹ̀rin. Ṣìgìdì, òlóǹkà, ìmùlẹ̀ ọ̀rẹ́ òun ni bàbá mi pẹ̀lú ọ̀sán yẹn. Àdó ìjàmọ̀ 21 olóńbẹ lódò ikùn bàbá mi. Síbẹ̀ ikú mú bàbá mi lọ bí ẹni tí ò mọ nǹkan kan. Èmi àti bàbá mi ń lọ sí òde lọ́jọ́ kan. Bàbá mi fi ẹsẹ̀ kọ lára gbòǹgbò igi ọdán rẹ̀gẹ̀jẹ̀ kan báyìí. Inú bí bàbá mi, ó sì sọ igi ọdán náà lóhùn. Ìgbà tí a ó fi máa padà bọ̀ lẹ́yìn bí 30 ìṣẹ́jú, igi ọdán náà ti gbẹ tegbòtegbò. Kò sí ẹyọ ewé kan ṣoṣo lára ọdán náà mọ́. Èyí jẹ́ ìpayà ńlá fún mi. Mo wá béèrè lọ́wọ́ bàbá mi pé pẹ̀lú gbogbo agbára tí wọ́n ní wọ̀nyí, tí wọn yóò sì padà kú lọ́jọ́ kan. Ìyàlẹ́nu ló jẹ́ fún mi nígbà tí bàbá mi fèsì, tí wọ́n sọ wípé gbogbo ohun tí Ọlọ́run dá òun yóò padà di òkú. Wọ́n ní ikú ń bọ̀ wá pa ojú àwọn dé ní ọjọ́ kan. Bàbá mi mọ ọjọ́ ikú wọn àti ohun tí yóò ṣe okùnfà ikú wọn dánwò. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun sì ní gbogbo rẹ̀ rí. Bí ikú bá lè pa bàbá mi, kò sí ẹni tí ikú ò lè dá lágara. Ahun gbọ́n títí ó dé ara rẹ̀ mọ́nú pósí. Ikú wọnú pósí ó mú alábàáhùn lọ. Ògòǹgò gbọ́n títí ó dé ara rẹ̀ mọ́ inú kòtò àkìtàn. Ikú dé kòtò àkìtàn, ó pa ògòǹgò láì bìkítà. Ikú ó pẹni à ń pè, yóò sì pẹni tó ń peni. Ṣùgbọ́n mo fẹ́ kí ẹ fọkàn balẹ̀. Bí n ó bá tilẹ̀ kú, dandan ni kí n parí iṣẹ́ tí mo dáwọ́lé yìí ná. Olódùmarè yóò sì fún mi ṣe. Gbogbo wọn ṣe àṣẹ. Soara pín àgbọn tó wà lọ́wọ́ rẹ̀ fún gbogbo wọn. Ó ní ẹ wá lọ sinmi díẹ̀ gẹ́gẹ́ bí mo ti wí. A ní láti lọ parí iṣẹ́ tí a ṣe lásìkò. Ní ibi tí wọ́n sin Bùkọ́lá sí, Soara, Àjàyí, Ọ̀tà àti àwọn tó kù dúró sí etí ibojì náà. Soara wò lọ sàkún. Ó tọwọ́ bọ àpò, ó sì mú ìyẹ́ adìyẹ kan jáde. Ó fi ìyẹ́ adìyẹ náà rin etí rẹ̀ méjèèjì. Lẹ́yìn náà ló ju ìyẹ́ adìyẹ náà sórí ibojì Bùkọ́lá. Ó ní kí àwọn tó kù kí wọ́n sún sẹ́yìn díẹ̀. Lẹ́yìn tí wọ́n sún sẹ́yìn tán, òní Soara ń pe àyájọ́ báyìí pé ẹ̀ làrọ̀ wá, ẹ̀ làrọ̀ wá, ẹ̀ làrọ̀ wá. Ifá tó bá ro kókó dé o, Ọ̀rúnmìlà tó bá ro kókó bọ̀. Torí Bùkọ́lá ọmọ àjíhún òní mo fi ń pè ọ́. Ibikíbi tí ìṣẹ̀dá ìwọ Bùkọ́lá bá wà, sáré te kó wá jẹ́ mi ní ìwò tèmi. Bí a bá pe òkú ní pópó, alààyè ò ní dáhùn. Bùkọ́lá ooo. Ẹsẹ̀kẹsẹ̀ òun ní ìjì líle gba gbogbo agbègbè kankan. Bẹ́ẹ̀ ni eruku sọ lálá láìsú òjò. Àrá kan lalẹ̀ gàràgà. Ó sì bú gbàmù lórí ibojì Bùkọ́lá. Ilẹ̀ pínyà lórí ibojì rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Bùkọ́lá sì jáde sí wọn gamboro. Soara ní máa wọlẹ̀. O ní iṣẹ́ pàtàkì kan tí o fẹ́ jẹ́ fún mi kó o tó lọ sinmi. Ṣé òtítọ́ o ní àwọn kan fi ipá bá ọ lò pọ̀? Bùkọ́lá ní bẹ́ẹ̀ ni. Soara dáhùn pé àwọn mélòó ni? Àwọn 9. Kò burú. Ohun tí mo fẹ́ kó o ṣe ni pé kó o tọ́ka àwọn 9 fún mi nítorí wípé n ò fẹ́ jíjẹ ibi. Máa tẹ̀lé mi ká lọ. Soara pẹ̀yìndà, Bùkọ́lá sì tẹ̀lé. Àjàyí àti àwọn tó kù ń pa gọ́lọ́gọ́lọ́ tẹ̀lé wọn lẹ́yìn nítorí wípé ẹ̀rù ń bà wọ́n. Wọ́n dé ibi tí wọ́n páàkì ọkọ̀ sí. Soara àti Bùkọ́lá wọ́n wọ inú ọkọ̀. Àwọn tó kù lè dá wọ ọkọ̀ ní tiwọn. Wọ́n ń ti ara wọn sí iwájú kó wá ń sọ ẹni tí yóò kọ́kọ́ wọ inú ọkọ̀. Soara ní ṣé ò lọ mọ́ kí àwa ó máa lọ ni.
ọ̀tá wọlé tì wọ́n nínú ọkọ̀ lẹ́yìn. Ìgbà yìí ò ní àwọn tó kù náà tó wọlé, ọkọ̀ síná, wọ́n sì kúrò níbẹ̀. Ní iwájú ilé kan báyìí, Bùkọ́lá sọ fún Kúlúsọ tó wa ọkọ̀ pé kó dúró. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni Kúlúsọ tẹ bírèkì ọkọ̀. Soara kọjú sí Bùkọ́lá, ó ní ṣé kò sí. Bùkọ́lá nawọ́ sí géètì ilé kan báyìí tí ó wà ní ọ̀kánkán, ó ní 4 nínú wọn ló wà nínú ilé yẹn. Soara mú ọ̀bẹ kan báyìí tó ń kọ mọ̀nàmọ̀nà ní iwájú ọkọ̀. Ó sọ̀kalẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, àwọn tó kù náà sì tẹ̀lé e. Bí wọ́n ti dé ẹnu géètì ilé náà tí wọ́n kan ilẹ̀kùn ni bàbá kan wá sí géètì fún wọn. Bí Soara ti rí bàbá náà, ara rẹ̀ wálẹ̀ díẹ̀, ó sì sáré fi ọ̀bẹ ọwọ́ rẹ̀ pamọ́. Ẹsẹ̀kẹsẹ̀ ló kí bàbá náà dáadáa, ó ní ẹ jọ̀wọ́, báwo ni ẹ sì jẹ́ nínú ilé yìí? Bàbá náà dáhùn, ó ní èmi ni aṣọ́ ọgbà ilé yìí. Ó tó ìgbà wo tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́? Bàbá náà dákẹ́ lọ díẹ̀ kó tó ní àná òun ni mo bẹ̀rẹ̀ iṣẹ́. Soara ní èló ni wọ́n sọ wípé wọn yóò máa fún yín lóṣù? Bàbá náà tún dákẹ́ lọ, ó jọ pé kò fẹ́ sọ̀rọ̀ mọ́. Soara ní mo fẹ́ wò ó bóyá mo lè bá yín wá iṣẹ́ mìíràn tí owó rẹ̀ yóò gbé pẹ́lí ju èyí lọ. Òun ló jẹ́ kí n máa béèrè o bàbá. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni bàbá náà ní 15,000 òun lájọ sọ. Kò burú bàbá, ìkìlọ̀ mi rèé o. Mo fẹ́ kí ẹ kó gbogbo ẹrù yín pátápátá kí ẹ kúrò ní inú ilé yìí lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ ò sì gbọdọ̀ sọ fún ẹnikẹ́ni pé ẹ ti ṣiṣẹ́ nínú ilé yìí rí. Ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ o. Ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ. Ọ̀tá lọ fún bàbá yìí ní mílíọ̀nù 4 náírà kí wọ́n fi wá nǹkan gidi ṣe. Bí bàbá náà ti gbọ́ mílíọ̀nù 4, òun ló dákú lọ gbanagada. Soara ò tilẹ̀ wo ibi tí bàbá náà dákú sí tó fi wọ inú ilé lọ pẹ̀lú Bùkọ́lá àti àwọn tó kù. Ọ̀tá nìkan òun ló dúró ti bàbá náà tó sì sáré lọ bu omi lé e lórí. Bí wọ́n ti dé ẹnu ọ̀nà ilé náà, kanajágbá ló kan ilẹ̀kùn. Ọkùnrin kan sì wá sí ilẹ̀kùn fún un. Bí ó ti sí ilẹ̀kùn náà, òun ni kanajágbá gba ilẹ̀kùn mọ́ lọ́wọ́. Inú bí ọkùnrin tó wá sí ilẹ̀kùn náà, ó sì fi ọwọ́ ta kanajágbá láyà, ṣùgbọ́n ó jọ pé kanajágbá ságun jù ú lọ. Ọ̀kan lára àwọn ọkùnrin 3 tó wà nínú ilé òun ló sọ wípé fi sílẹ̀ ní Jídé, ó jọ pé mo ti rí ojú rẹ̀ rí níbì kan. Kanajágbá wọlé, ó sì rí pé obìnrin 4 òun ló wà pẹ̀lú wọn. Wọ́n mu ọtí yàlà bí ẹni mu omi. Bẹ́ẹ̀ ni òórùn igbó gbalẹ̀ kankan. 2 nínú àwọn ọkùnrin náà ló so báńdéjì mọ́ apá. Dájúdájú ojú ọgbẹ́ ìbọn tí Àjàyí yìn fún wọn òun ló wà lábẹ́ báńdéjì náà. Bí ọkùnrin tó ní kí Jídé fi kanajágbá sílẹ̀ ti ní kí ló fẹ́, òun ni Soara àti àwọn tó kù wọlé. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni gbogbo wọn kó ara ró tí wọ́n sì kọ́kọ́ ti àwọn obìnrin tó jókòó tì wọ́n sí ẹ̀gbẹ́ kan náà. Soara ní ó jọ yín lójú àbí? N ò tilẹ̀ mọ̀ pé ẹ̀yin ni mò ń bọ̀ wá bá níbí. Ẹ gbọ́ ná, kí ló lé yín kúrò ní ilé tí ẹ wà lọ́hùn-ún? Àbí ìwà tí ẹ hù òun ló ń lé yín kiri? Ẹ ti di ewé ojú omi, ẹ ò ní ìsinmi. Ajára ara yín náà fẹ́ pa ikún mi lánàá, ṣùgbọ́n ikú ẹkùn kò sí lọ́wọ́ ajá, ẹ̀mí mi kò sí lọ́wọ́ yín. Soara kọjú sí àwọn obìnrin tó wà pẹ̀lú wọn, ó ní bẹ́ẹ̀ òbí kan ló bí ẹ̀yin wọ̀nyí. Ẹ ò mọ̀ pé ẹnikẹ́ni tí àwọn ẹranko wọ̀nyí tí wọ́n bá ní àjọṣepọ̀ rédèrèdè òní onítọ̀hún ló máa bá kú. Gbogbo àsìkí tó wà lára irú obìnrin bẹ́ẹ̀ òní wọ́n ti gbà pátápátá. Bí igba ọkùnrin mìíràn tó bá tó gun orí irú obìnrin bẹ́ẹ̀, wọ́n kó àgbákò nìyẹn. Bí wọ́n bá ní 20 ilé tẹ́lẹ̀, kò ní kù ọ̀kan ṣoṣo. Bí wọ́n bá ní 200 ọkọ̀ tẹ́lẹ̀, wọn yóò pìtàn ni, wọn yóò fi pìtàn ni. Kódà irú ọkùnrin tó bá tún bá irú obìnrin tí àwọn wọ̀nyí bá ti bá ṣe àṣepọ̀ dá nǹkan pọ̀, bó bá lówó ju olú omi lọ, tó lọ́rọ̀ tó ju ti karun-un, yóò padà rí ewé nílẹ̀, yóò máa pè lówó. Gbogbo ẹ̀yin òpè ń sọ pé yahoo òun ni wọ́n ń ṣe, láì mọ̀ pé wọ́n kàn fi yahoo bójú ni. Èwo tilẹ̀ ló dáa nínú méjèèjì? Olè ò yàtọ̀ títí tó fi dé ìlú ọba. Ẹ̀yin ọmọbìnrin ẹ̀ ń bá wọn mu igbó. Bẹ́ẹ̀ ó dá mi lójú pé etí yín ò dé sí gbogbo ìwà ìbàjẹ́ tí àwọn ẹranko wọ̀nyí tí wọ́n ń hù, ṣùgbọ́n owó tí ẹ fẹ́ rí lọ́wọ́ wọn ó ti di yín létí. Àbí ẹ fẹ́ sọ fún mi pé
ẹ ò mọ ìwà tí wọ́n ń hù ni. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin fi orí dá Soara lóhùn pé àwọn mọ̀ ọ́n. Soara ní àbí wèrè ni yín ni, ẹ ò lẹ́nu ni. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin sì dáhùn pé àwọn mọ̀ ọ́n. Mo rò pé ẹ fẹ́ sọ pé ẹ ò mọ̀ ni. Ṣé ẹ ti wá rí i pé ẹ ò ṣàánú àwọn òbí yín? Ẹ mọ̀ pé iṣẹ́ burúkú òun ni àwọn ẹranko wọ̀nyí ń ṣe. Ẹ sì ń tẹ̀lé wọn kiri. Ká gbà pé àwọn kan tí wọ́n ti bá ṣe òwò ìdọ̀tí kan rí òun ló wá ká wọn mọ́ báyìí. Bí àwa ti wá yìí, ṣé ẹ ò ti ní di olùwọ̀ lọ́wọ́ ẹbọra? Ẹ ó wá sọ àwọn òbí yín di àbíkú àgbà. Ṣé ẹ̀yin ò mọ̀ pé ènìyàn tó bá ń bá olè ṣọ̀rẹ́, olè ni òun náà? Gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ rẹ̀, wọ́n á ní ọ̀rẹ́ olè ni. Àgùntàn tó bá sì ń bá ajá rìn yóò jẹ ìgbẹ́. Àmọ́ ṣá, wọn ò bá ti yín wá sí ibí. Ẹ kó gbogbo ẹrù yín kẹ́ ẹ jáde lẹ́sẹ̀kẹsẹ̀. Àkókò ìdájọ́ ó ti tó. Ẹ kó gbogbo ẹrù yín kẹ́ ẹ jáde lẹ́sẹ̀kẹsẹ̀. Àkókò ìdájọ́ ó ti tó. Irú ìdájọ́ wo òun ni Soara fẹ́ dá fún àwọn tó ń fipá bá ní lòpọ̀ yìí? Ẹ tí ì rí nǹkan o, gọ̀ǹgọ̀ ó sọ. Soara ọkùnrin 25. Ibí òun ni wọ́n ti máa ṣẹnu ní dédé síbí fún títí òní. Pẹ̀lú àṣẹ Ọlọ́run Olódùmarè, a tún máa tẹ̀síwájú bó bá di ọjọ́rú tó ń bọ̀, yíyan ọjọ́ Wednesday, pẹ̀lú àṣẹ Olódùmarè. Ibẹ̀ òun ni gọ̀ǹgọ̀ ó ti máa sọ. Tẹ́ ẹ fi máa rírú àrà tí Soara tó fẹ́ dá. Soara ọkùnrin ogun. Abíọ́dún ni mò ń jẹ́, bàbá mi ló ń Jọláwuyì. Ǹjẹ́ títí dìgbà míì tí wọ́n tún máa pàdé yín, orí ń fáwọn o, ẹ̀dọ̀ ń dùn mí. Òtútù kì í mẹ́ja lálẹ́ odò, ẹnìkan kó dídí mọ̀lẹ́ kú rọ́jú. Ayọ̀ àti àlàáfíà tí mò ń fi yín lẹ̀ sí lónìí, òun ni ó tún máa padà bá yín lẹ́ẹ̀mí. Ẹ má wá gbàgbé o láti subscribe sí YouTube channel mi. Bákan náà, ẹ má gbàgbé láti bá mi darapọ̀ mọ́ YouTube page mi. Pẹ̀lú àṣẹ Olódùmarè, ibẹ̀ òun la ti ń sọ nípa agbára àwọn bàbá wa tí wọ́n ń lò láyé àtijọ́ àti bí wọ́n ṣe ń pilẹ̀ wọn. Ayọ̀ àti àlàáfíà òun la máa pàdé láṣẹ Olódùmarè. Ó dàbọ̀.